My Wife My Trouble, My Wife My Trouble apá kejì. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí a pè àkọlé rẹ̀ ní My Wife My Trouble. My Wife My Trouble jẹ́ sinimá tí ó dùn tí àwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Bẹ́ẹ̀ láti rí Adéníyì Johnson, Dámilọ́lá Òní, Juliet Jàtó, Babátúndé Adérìnọlá, Kìítán Bùkọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí sọ nípa Kọ́lá àti Móyèdélé tí ń ṣe ìyàwó rẹ̀. Máyọ̀délé jẹ́ òjòwú obìnrin. Lẹ́yìn tí wọ́n ṣe 10th anniversary wọn tán, tí Kọ́lá sì lọ sí real estate business ní wàhálà ti dé láàrin òun àti ìyàwó rẹ̀ nítorí Àjọkẹ́ tí ó gbà ní ambassador. Fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ tí wo sinimá yìí, á dára kí ẹ tètè lọ wò ní bí ó ṣe ń gbóná fẹlifẹli báyìí. Bí a ṣe mọ̀ pé sinimá yìí parí síbi tí Máyọ̀délé ti lọ da introduction Àjọkẹ́ rú. Ẹ̀yin rò pé yóò ṣẹlẹ̀ ní apá kejì sinimá yìí pẹ̀lú ohun tí Máyọ̀délé ṣe yìí? Ṣé ó ṣeé ṣe kí Àjọkẹ́ continue láti máa bá ọkọ rẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ohun tí ó fojú rẹ̀ rí? Bákan náà, kí ni ẹ̀yin rò pé Kọ́lá ó ṣe fún Máyọ̀délé? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà, a máa retí apá kejì sinimá yìí nínú oṣù tá a wà yìí sí oṣù tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.